ìgbálẹ̀ àbáláyé tó gbà lọ́dọ̀ mọ́ sí tó sọ pé kí n fi gbálẹ̀ jọ pé kí n dà sí lára none of that. Mo ṣe bó ṣe kí n ṣe bó ṣe ní kí n ṣe gẹ́lẹ́ ni mo yẹ ṣe bí mo lè ṣe mobile tí mo dà sí lára ó lè ṣe gírírí mo dẹ̀ mú bí ìgbà tó bọ̀ boy pretend fún wa tó mọ̀ surrender ara ẹ̀ ni because at the end of the day bàtà ṣe mú dé sẹ́ẹ̀lì tó padà disappear kúrò ní sẹ́ẹ̀lì tó wà ní ó disappear kúrò bẹ́ẹ̀. aláti fi kún ìrìnsẹ̀ wa. nǹkan tí mo ń sọ gangan nìyẹn. Definitely a sì ní ibi tá à ń lọ ni a sì ní nǹkan tó sì lè ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ so a sọ fún mọ́mí. ṣé mọ́mí tó fẹ́ sọ fún yẹn gangan ni kò tètè sọ kò tètè pé wọn báyìí àti mátọ̀ ọ̀fà tó bá fẹ́ lọ bá mọ́mí èmi àti àjọ lọ sọ́dọ̀ mọ́mí ni pé èmi náà lè ṣàlàyé fún wọn pé ẹ wo ibi tẹ́ ti gbàgbálẹ̀ jọ sí lọ́dọ̀ àwọn forefathers yẹn ẹ jọ ẹ tún bá wa padà lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ gbà bó bá tẹ̀lé pé ìwé agbára ìwé àṣẹ ìwé àbáláyé wọn náà lè gbé jáde fún mi kémi kan náà tiẹ̀ ní agbára mẹ́ kí mo bá tẹ̀ pé tí bá ti yọ síbi jókòó bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ gbà jókà It's okay. Má gbàwé agbára ọkọ mi má fojú. Kí ló dé? Àmọ́ nǹkan tó wà ń bẹ má fojú. Tó lè fọ́ mi lójú ni. Ó ti tó, it's okay.